èèyàn ilé ìwò lẹ ṣe àlàáfíà ni ẹ wà gbogbo ilé ńkọ́. Wọ́n ní kábíyèsí ní kí àwọn gáàdì wọn kó lọ sí inú living room Ashley o wípé kí wọ́n lọ gbé picture Tadenikawo èyí tó frame síbẹ̀ tó fi kọ́ síbẹ̀ kó lọ bá wọn gbé jáde wá. Ẹ̀yin èèyàn ilé gist tèmi nìyẹn. Wọ́n ní Ashley ò believe ńgbà tí kábíyèsí break sí inú living room ẹ̀ tí wọ́n lọ gbé picture Tadenikawo jáde kúrò nínú ibẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo ilé ńkọ́? Yorùbá la máa ń sọ lórí channel yìí, a máa ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ máa ń sọ̀rọ̀, a dẹ̀ ń sọ nítorí àwọn bàbá wa àti màmá wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ gist lórí royal gist, celebrity gist àti politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe o, ẹ subscribe, ẹ dẹ̀ tẹ notification bell yín, ẹ dẹ̀ fún fídíò wa ní thumbs up o, èyí ṣe pàtàkì o. Ọlọ́run Elédùmarè á ran gbogbo yín lọ́wọ́. À ń ṣe advert lórí channel yìí tẹ́ bá fẹ́ polówó ọjà. Èyí kó wù kẹ́ ẹ fẹ́ polówó, owó pọ́kú ni. A máa bá yín polówó ẹ̀. Ẹ kàn sí wa. Gbogbo ìpolówó tẹ́ bá fẹ́ polówó, a máa bá yín ṣe. Kò bá jẹ́ lẹ́lẹ̀ ń tà, kò bá jẹ́ lélẹ̀ ń tà, kò bá jẹ́ mọ́tò lẹ́ ń tà, aṣọ, jewelry, anything. masholagistv@gmail.com. Ẹ kàn sí wa ń bẹ̀. A máa bá yín polówó ọjà yín. Ẹ̀yin èèyàn lé. Gist tèmi wọ́n ní kábíyèsí ní kí Ashley kó lọ sí inú living room. Kábíyèsí ní kí àwọn guards wọn kó lọ sí inú living room Ashley kó lọ gbé picture Tade kúrò níbẹ̀ wọ́n gbé wá fún àwọn. Wọ́n ló frame picture yẹn wá gbé sí inú living room ẹ̀. Wọ́n ní kábíyèsí ní kó lọ gbé jáde. Gist tèmi wọ́n ní èyí bà Ashley nínú jẹ́ gan nígbà tí ó rí pé kábíyèsí ṣe bẹ́ẹ̀. Wọ́n ní bí Ashley ṣe dé láti ẹ mọ̀ pé ó dé láti ìlú òyìnbó nítorí festival tí wọ́n ṣe. Ẹ mọ̀ pé òun ló ṣe gbogbo àwọn kíní festival yẹn. Ó dẹ̀ ṣe ó beautiful torí mo wò. Wọ́n ní kí Ashley, wọ́n ní bó ṣe lọ frame picture yẹn nìyẹn tó gbé sínú living room ẹ̀. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún un pé kó bring it down. Àwọn ò fẹ́ picture yẹn ní living room ẹ̀. Wọ́n ní kó down. Wọ́n ní kó dẹ̀ gbé picture yẹn kúrò ní ibi tó gbé sí. Wọ́n ní ó kàn wò pé nǹkan tó ń fẹ́ ṣe ló ń fẹ́ ṣe. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ìgbà tí kábíyèsí sọ fún yín pé kó mú picture yìí kó yọ kúrò níbi tí ó fi kọ́. Wọ́n ní Ashley ní okay, wọ́n ní kó dẹ̀ ṣe nǹkan kan lórí ẹ̀. Wọ́n ní bí ìgbà tí ò ṣáà dáhùn, bí ìgbà tí ò dá kábíyèsí lóhùn ni pé kò dẹ̀ yọ picture yẹn kúrò níbi tó fi sí. Wọ́n ní kábíyèsí mọ̀ wípé Ashley ò yọ picture yẹn kúrò o. Bóyá wọ́n wádìí ni o, bóyá wọ́n bi àwọn guards ni o, bóyá wọ́n bi àwọn tó wà nínú palace ni wọ́n náà ṣàsọ fún kábíyèsí pé picture Tadenikawo ṣì wà nínú living room Ashley kò gbé kúrò o. Wọ́n ní nǹkan tí kábíyèsí fi rán àwọn guards nìyẹn pé kí wọ́n wọnú living room ẹ̀ kán lọ gbé picture yẹn kán wá lọ gbé fún àwọn. Okay, wọ́n ní bí wọ́n ṣe sọ nìyẹn. Wọ́n ní kábíyèsí ránṣẹ́ sí Ashley pé picture tó gbé sínú living room ẹ̀ yẹn kó gbé jáde. Wọ́n ní ìgbà tí Ashley ò sọ nǹkan kan kò dáhùn. Wọ́n ní kábíyèsí fi ní káwọn guard yẹn kán force wọnú ilé ẹ̀. Wọ́n nígbà tó rí àwọn guard yẹn wọ́n ní kò take it easy. Wọ́n ló wá ń sọ fún kábíyèsí pé kí ló dé tí kábíyèsí tí wọ́n fi behave báyìí pé kó má listen sí ọ̀rọ̀ àwọn èèyàn. Pé bí Tadenikawo ṣe wà yẹn pọ̀ mọ́ òun ni Tadenikawo pé ọwọ́ òun ni màmá ẹ̀ bí sí. Wípé òun ò lè hurt Tadenikawo, òun ò dẹ̀ lè hurt Queen NAOMI. Wípé kí kábíyèsí fi picture yẹn sílẹ̀. Wípé òun ò fẹ́ nǹkan tí kábíyèsí ń ṣe. Wípé because kábíyèsí wọ́n rò pé ìkà lòun. Ó lóun ò lè ever ṣèkà sí Tadenikawo. Wípé torí bí ọmọ ni Tadenikawo ṣe jẹ́ so ipò ọmọ òun ni. Wọ́n ní Ashley sọ fún kábíyèsí wípé òun ò gbèrò wípé kí relationship tó wà láàrin àwọn àti Queen NAOMI bàjẹ́. Wípé òun dẹ̀ ń sọ fún kábíyèsí wípé òun ò lè ṣe
ibi sí Tadenikawo àti Queen Naomi. Ìpè kí Kábíyèsí má believe gbogbo nǹkan tí àwọn èèyàn bá ń sọ fún wọn nípa òun. Ìpè bóyá ò lè hurt wọn. So wọ́n ní Kábíyèsí ní picture Tadenikawo kò lè wà nínú yàrá èèyàn kankan o. Kò lè wà nínú living room èèyàn kankan. Àfi living room màmá ẹ̀ àti àwọn ẹ̀gbọ́n ẹ̀. Wọ́n ní so wọ́n ní kó yọ picture yẹn. Wọ́n ní ìgbà tí ò yọ lọ fi ní káwọn guards lọ yọ. Wọ́n ní Ashley sunkún. Wọ́n ló dé lament. Ó sọ tinú ẹ̀ wípé ọmọ ni Tadenikawo òun ò lè hurt Tadenikawo. Òun ò lè ṣèkà fún Tadenikawo. Wọ́n ní ṣùgbọ́n Kábíyèsí ní láyéláyé àwọn ò lè fi picture ọmọ àwọn sílẹ̀ sí ọ̀dọ̀ èèyàn kankan. So bá ṣe gbọ́ gist nìyẹn ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n àwọn èèyàn sọ̀rọ̀ o. Ọ̀rọ̀ táwọn èèyàn dẹ̀ sọ ni pé kí ni ti Ashley gan-an. Ìpè kí ló dé tí Ashley ń gbé picture Tadenikawo sínú living room ṣọ́mọ ẹ̀ ni. Lóòótọ́ o ní ọwọ́ ẹ̀ náà bí Tadenikawo sí. Ṣùgbọ́n àìmọye nǹkan ló lè ṣe láì má mú picture ọmọ yẹn sínú wípé òun gbé kọ́. Ṣé téèyàn máa ń gbé picture ọmọ kọ́ ìyẹn wá ní pé èèyàn nífẹ̀ẹ́ ọmọ ni? Nǹkan táwọn èèyàn sọ nìyẹn. Ìpè ẹlẹ́ẹ̀kejì ni pé Ashley ó ti ṣe oríṣiríṣi ìwà sí Queen Naomi. Èyí tó jẹ́ pé ó mú ìfura dání. Ìpè kí la mọ̀ tó ń fi picture yẹn ṣe níbi tó hang ẹ̀ sí. Ìpè èèyàn kan sọ wípé inú la rí ọ̀rẹ́ ò dénú. Èèyàn kan ló sọ wípé inú la rí ọ̀rẹ́ ò dénú. Ìpè gbogbo aláǹgbá ló dẹ̀ dánú délẹ̀ àmọ́ etínú run. Èèyàn kan ló tún sọ yẹn náà. Ṣé mọ̀ pé àwọn òwe ńláńlá tó pa yẹn ó ní meaning. Wọ́n pa pẹ̀lú àlàyé ni. Wọ́n ní kí Ashley kó máa hang picture Tadenikawo sí inú living room ẹ̀ mọ́. Ìpè tó bá fẹ́ hang picture èèyàn kó hang tọkọ ẹ̀ ìyẹn Kábíyèsí. Pé ṣùgbọ́n kó máa hang picture Tadenikawo sí living room ẹ̀. Ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ nìyẹn o. A ní ká tún mú èyí tá a tún gbọ́ ìwà fún yín ni o. À ń ṣe advert lórí channel wa. Tẹ́ bá fẹ́ kàn sí wa, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Gbogbo ọjà tẹ́ bá fẹ́ gbé, ìpolówó tẹ́ bá fẹ́ gbé wá, a máa bá yín ṣe gbogbo advert yín. Owó náà kò dé pa yín lára. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn subscribe yìí ó ṣe pàtàkì o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ̀. A dúpẹ́ fún gbogbo support yín lórí channel wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o. Please share this video, like and subscribe. God bless you all.